rúgbó bọ̀ o. Gbogbo awakọ̀ ní ìpínlẹ̀ Èkó yóò daṣẹ́ sílẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2022. Nínú ìkìlọ̀ wọn sí alága gbogbogbò ti àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó, Ọ̀gbẹ́ni Musiliu Akínsànyà tí gbogbo ènìyàn mọ̀ sí MC Olúọmọ. Wọ́n sọ wípé ọjọ́ 7 péré ni àwọn fún ìṣàkóso rẹ̀ láti wá nǹkan ṣe sí owó rọ̀gùnrọ̀gùn tí àwọn bọ́ìsì rẹ̀ ń gbà ní ọwọ́ àwọn awakọ̀ ní ìpínlẹ̀ Èkó. Wọ́n ṣàlàyé síwájú sí wípé iṣẹ́ la rí, ọwọ́ ń ká kò lọ́rọ̀ àwọn o. Gbogbo iṣẹ́ tí àwọn ń ṣe, agbèrò àti àwọn ọ̀gá wọn ni àwọn ń sìn. Òṣìṣẹ́ wà lóòrùn, náwó wà níbòjì, òun lọ̀rọ̀ yìí já sí. Ó tó gẹ́ o. Ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn kàyéfì. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.